wàhálà ti wà o ẹ̀yin wa n fẹ́ kẹ́ wà very careful lórí information mẹ́ fún yìí ṣó ti yé ẹ rí i pé gbogbo àwọn Ògbómọ̀ṣọ́ side a gbọ́ pé àwọn ajínigbé wọ́n lọ sí kíni wọ́n lọ sí Ògbómọ̀ṣọ́ láti lọ jí àwọn èèyàn gbé so bẹ́ẹ̀ jẹ́ pé àwọn èèyàn sọ pé àwọn bá kọ́ àwọn bandit àwọn ṣèkìnnì àwọn ló ti lọ jí àwọn èèyàn gbé ẹ̀dẹ̀ máa ẹ jẹ́ nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ní pé iṣẹ́ ráwọn nǹkan mímu bẹ́ẹ̀ tó ń gbà mí tó máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan táwọn alérò pò ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó máa ṣẹlẹ̀ àwọn a lot of atrocity àwọn èèyàn ti ṣe nínú ìlú tàwa yìí tó jẹ́ pé gbogbo ẹ̀rọ kan wá ní pé àwọn bandit tá a mọ̀ àwọn Boko Haram tá a gbọ́ àwọn náà ló ṣe níwà tó lè má jẹ́ pa wọn rárá kì í sáà gbogbo àwọn ẹ̀dá dípò ń jí gbé kì í gbogbo ẹ̀ àwọn Boko Haram àti bandit jí gbé o àwọn individual kan náà wà táwọn náà ti ṣe kẹ́ni táwọn náà ti ń hùwà yẹn tí wọ́n ti ń jí àwọn èèyàn gbé lóríṣiríṣi ẹ sáà tẹ́lẹ̀ àwọn information tá a ti ń rí nípa yìí pé àwọn ọmọ ìjọ gangan wọ́n dẹ̀ lọ kidnap reverend father church wọn so ti yé à ń rí àwọn information tó yẹ pé nínú jọ́ọ̀sì tó ṣẹlẹ̀ nípa pé march on 13 dájọ́ pé wọ́n wọ jọ́ọ̀sì lọ́n lọ́pàá àwọn èèyàn ṣé àwọn pé after bí 1 week látúnṣe rí àṣírí àwọn míì tó ṣe tuntun nínú jọ́ọ̀sì yẹn náà tó jẹ́ pé àwọn indigene jọ́ọ̀sì gangan táwọn náà ṣe kí n dáwọn náà lọ́n pa àwọn èèyàn tó ń jiyàn gbé àbí mo tá fún information yẹn mo fi síta àti gbogbo wa rí so ti yé so káàkiri ní ìfún ilẹ̀ Yorùbá à ń ra àwọn èèyàn ní side Ondo state tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá ni wọ́n táwọn náà jiyàn gbé tó ń já àwọn àgbẹ̀gbé ṣùgbọ́n káàkiri àwọn Haúsá ń jiyàn gbé Yíbò ń jiyàn gbé Yorùbá ń jiyàn gbé ilé ìgbọ̀nsẹ̀ ní í ṣe pẹ̀lú religion so ti yé kò dẹ̀ ní í ṣe pẹ̀lú bandit àti Boko Haram àwọn èèyàn náà kàn lọ opportunity yẹn ni láti máa fi wà burúkú yìí tá a fi lérò pé àwọn Boko Haram àti bandit yẹn ló sì ń ṣe àwọn iṣẹ́ burúkú yìí so ti yé so information tó fẹ́ fún yín sìn tó ṣẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ní kíni o àwọn rí pé àwọn bọ́là àwọn tó ń sàárín tó ń sákì wọ́n dẹ̀ ṣe kíni ó dẹ̀ jí ọmọ kékeré gbé ó dẹ̀ jù sínú sáàkì wọ́n gbà mú láì máa play video yẹn fún yín tẹ́ máa rí ń sìn kì í jẹ́ pé bóyá mo kàn sọ lásán ẹ máa rí fídíò yẹn sìn kí n ṣe tó kọ́ọ̀tún láti máa sọ̀rọ̀ mi lọ ẹ wo fídíò yìí náà. kò tó gbọ́mọ yẹn sí rèé. ẹ wo ẹ mú àpò yẹn ara evidence ni àpò yẹn ẹ mú àpò yẹn wá ẹ mú wá ẹ lọ fún kó mú dání ọ́físà ẹ jẹ́ kó má kò yẹn dání ó yá má kò yẹn dání fara ó ti dá bẹ́ẹ̀ ó ti dá kidnapper ni o kidnapper ní area new stadium má ronú ibẹ̀ láti mú o ọmọ tó gbé sínú àkórè o ọmọ ẹ wo ìyá ọmọ rẹ léyìí ó ti ṣe ìyá ọmọ léṣe òun rèé o grandma èkó náà ti wá àpò tó wà lọ́wọ́ ẹ̀yẹn ló jí ọmọ yẹn gbé sínú ẹ̀ àpò tó wà lọ́wọ́ ẹ̀yẹn àwọn àmọ̀tẹ́kùn ti mú nísìnyí ó ti mú. Haúsá ni o Haúsá ni ó jí ọmọ yẹn gbé sínú àpò ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní kígbe àpò ọwọ́ ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ yẹn. òun ni ojú ẹ̀ rèé. naam ṣẹ́tìrì arákùnrin tẹ̀ ń wọ̀ yẹn àpò tó mú dání àwọn tó fi ń sáké tó fi ń sárin káàkiri àwọn náà ló mú tó fi jí ọmọ tẹ̀ ń wọ̀ yẹn gbé wọn lọmọ yẹn wá ń pariwo ní débà ìpínlẹ̀ ọ̀bàlẹ̀kẹ́ ló sàánú ọmọ yẹn gan tó ní kó máa pariwo àti pé ló ní pé wọ́n máa mú náà ni because báwo wá sí jẹ́yàn pé tọmọ ní sọ̀rọ̀ tẹ́tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé bí wọ́n ṣe máa bírú àwọn yẹn tó máa ń ṣe irúṣẹ́ yẹn wọ́n á ti kọ́kọ́ pa ọmọ yẹn náà tó ti yé sódà ọmọ yẹn ò fi ní lè pariwo ṣùgbọ́n náà tó máa dóhùn máa mú náà ni bóyá ń gbé mọ́ yẹn lọ tó máa ti lọ ṣe ìjàmbá fáwọn yẹn tó mọ̀ fi ní lè sọ̀rọ̀ mọ́ òun ló fà táṣì rẹ̀ fi tú because for him láti gbé ọmọ yẹn sínú kinní yẹn tọ́mọ ní pariwo tẹ́tẹ́lẹ̀ ni so ẹ fojú sáwọn pípín yẹn lára o tó ti yé gbogbo àwọn aṣáárín yẹn òun lóhùn tó jẹ́ pé dábàá ifun àwọn kan ti ń stop wọn láti máa wọ àwọn àdúgbò kọ̀ọ̀kan tó ti yé so ẹ fojú sún wọn dára kì í ṣe pé àkàwọn tẹ́ bá ń expect pé àwọn Boko Haram nìkan àbáwọn bandit nìkan yìí àwọn nìkan kọ́ ní problem ta ní Nàìjíríà o if àwọn míì wà àwọn sọ fún yín pé ní Ondo state àwọn ìlú oríṣiríṣi àwọn èèyàn oríṣiríṣi láti gbá tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá wa gangan ni wọ́n ṣe kí ni wọ́n lọ ọgbọ́n àlùmọ̀kọ́lé láti kí ni láti máa jẹ́ àwọn èèyàn gbé bẹ́ẹ̀ ni láti rí ibo yíyan oúnjẹ kò ní í ṣe pẹ̀lú religion so ti yé àwọn èèyàn gangan fúnra wa ìwà burúkú bẹ lọ́wọ́ wa o kọ́nà bàgá kó sánú wa. then ẹ̀yin òbí tí wọ́n ráwọn ọdún márùn-ún ọmọ ọdún mẹ́ta máa rán wọn ṣe pé ṣáà lọ́la kí wọ́n lọ́dọ̀ ya lágbájá ẹjẹ́ amójútó àwọn ọmọ wa o ẹ̀dẹ̀ jẹ́ kí a máa rí àwọn ká máa mú notice àwọn kan tó wà ládùúgbò wa náà so kọ́nà bàgá kó sánú wa kó dáàbò bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.